Èèyàn ilé ìwò lẹ̀ṣẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní àǹtí wa fashion ni o. Wọ́n ní wọ́n bínú sí kábíyèsí pé kábíyèsí ní kí àwọn bá wá sí inú palace láti gbé. Pé kí ló dé tí kábíyèsí á fi ní àwọn ò lè gbé inú palace. Pé nítorí ìdí èyí kábíyèsí ní láti ra ilé fáwọn ní US ni. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ti mú ọ̀rọ̀ ilé yìí wá tẹ́lẹ̀. Pé àwọn fẹ́ gbé US tí kábíyèsí ní pé rárá o, kò sí ìyàwó àwọn kankan tó máa gbé òkè òkun o, àwọn ò lè máa san tax o sílùú onílùú, pé ìyàwó tí ò bá ti lè gbé Nàìjíríà wípé kí wọ́n gbàgbé ẹ̀, wípé kò sí ìyàwó àwọn kankan tó máa gbé òkè òkun. Wọ́n ní àǹtí wa fashion wọ́n náà ní pé kí ló dé tí kábíyèsí á fi ní àwọn ò lè gbé inú palace. Wípé lẹ́yìn ìgbà táwọn bíbejì fún kábíyèsí, wípé ẹni tó bímọ kan òní kábíyèsí ń gbá tẹ̀lé kiri. Kábíyèsí ò tẹ̀lé ẹni tó bíbejì. Wípé kí ni kábíyèsí tó ń fẹ́ tóun ò ti ṣe fún kábíyèsí. Òun bọ́kùnrin òun bóbìnrin. Ṣùgbọ́n kò tẹ́ kábíyèsí lọ́rùn. Wípé gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe ò ní pé kí wọ́n hurt feelings òun. Wípé kí ni ó dé tí kábíyèsí fi ń treat òun báyìí. Wípé kí ló dé tó jẹ́ pé kábíyèsí á wá ní kó lọ dúró sékò. Wípé kàkà tóun á fi dúró sékò, òun á relocate lọ sí òkè òkun. Wípé kì í ṣe òun ni kábíyèsí ń bá sọ̀rọ̀. Wípé kóun dúró sí Èkó. Wípé nǹkan tó bá fi mú un tí òun ò lè padà sí inú palace yẹn pẹ̀lú àwọn ọmọ òun á kúkú gbéra. Òun á relocate lọ sí òkè òkun. Ẹ̀yin ará ilé, gist tá gbọ́ nìyẹn, jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa fashion. Wọ́n náà ní àwọn fẹ́ ra ilé sílùú òyìnbó tí kábíyèsí bá ti ní kí àwọn má padà wá sí ààfin. Wọ́n ní báwo ni kábíyèsí á ṣe ní kí àwọn táwọn bíbejì káwọn má wá sí inú palace. Wípé níbo ni kábíyèsí fẹ́ fi ojú àwọn sí. Wípé ṣé kábíyèsí fẹ́ dójú ti àwọn ni láàrin gbogbo ayé. Wípé àwọn bí obìnrin, àwọn bí ọkùnrin fún kábíyèsí. Wípé still yet o, wípé kábíyèsí máa treat àwọn. Wọ́n ní àwọn ò lè gbé palace lẹ́yìn ìgbà táwọn ti bí ìbejì. Wípé níbo ni kábíyèsí fẹ́ káwọn lọ. Wípé àwọn ò lè dúró sékò kankan. Wípé nǹkan tó bá fi mú òun tóun ò padà wá sí inú palace yẹn. Wípé òun á kúkú relocate lọ sí America. Wípé so ilé yìí kábíyèsí ní láti rà fún òun tipátipá ni. Wípé torí òun ti sọ tẹ́lẹ̀ kí kábíyèsí jẹ́ mọ́ sí America. Wípé kábíyèsí ni ò gbà. Kábíyèsí ló ní pé rárá o, ọmọ àwọn wọ́n gbọdọ̀ fi yanrìn Nàìjíríà tẹ́lẹ̀ ni. Wọ́n gbọdọ̀ tẹ̀dó sí ìlú baba ńlá baba wọn ni. Wípé àtìgbà tí òun dẹ̀ ti gbà. Wípé ṣe ni kábíyèsí ò ní time fún òun
wípé kábíyèsí ò ṣó ìfẹ́ sóhun, wípé Queen Naomi nìkan ni kábíyèsí ń ṣó ìfẹ́. Ẹ rí gist tá a ṣe lánàá tí àǹtí wa fashion tó ń sọ pé Queen Naomi lo nǹkan fún kábíyèsí ni pé báwo lèèyàn ṣe bímọ kan tó jẹ́ pé ọlọ́mọ méjì ọkùnrin á fi sílẹ̀, ọlọ́mọ kan ló máa gbá tẹ̀lé. Ẹ̀yin èèyàn lé, ṣé o rí obìnrin tó bá fúnyàn ní àlàáfíà bí ò bímọ fún ni gan, tó bá ti bá àlàáfíà ó tó ọkùnrin. Wàá rí ọkùnrin míì ó máa wà lọ́dọ̀ obìnrin for 30 years, obìnrin yóò dẹ̀ ní bímọ fún, kò dẹ̀ ní fi sílẹ̀ nítorí ó bí àlàáfíà fún ni. Kí ló dé tó jẹ́ pé ẹjọ́ yìí pé o fẹ́ ra èyí, o fẹ́ relocate lẹ́sẹ̀ yìí, o fẹ́ ṣe èyí nìkan ló máa. Ní ìsìn nígbà tí kábíyèsí wá sọ fún ẹ pé o ò lè wá sí inú palace, o ò lè gbé inú palace, o wá ń sọ wípé ìwọ fẹ́ relocate lọ sẹ́kọ̀ọ́, ìwọ fẹ́ relocate lọ sí Amẹ́ríkà tí kábíyèsí ò bá ti jẹ́ kó wá sínú palace. Ìwọ fẹ́ relocate lọ sí Amẹ́ríkà, ó wà okay. Tí kábíyèsí bá ti allow ẹ láti gbé ọmọ wọn lọ sí Amẹ́ríkà, ó wà okay. Ṣùgbọ́n fúnra ẹ ló máa sponsor rẹ̀. Kí ló dé náà tí ẹ kì í gbọ́ràn? Kí ló dé tó yẹ pé tí ọkọ yín ọ̀tọ̀ ní nǹkan tí kábíyèsí máa sọ, ọ̀tọ̀ ní nǹkan tí ẹ máa ṣe. Kábíyèsí ní àwọn ò fẹ́ kó lọ sí Amẹ́ríkà. Ní ìsìn nítorí pé kábíyèsí ti ní kó dúró sẹ́kọ̀ọ́ lè wá sínú palace. Táwọn bá fẹ́ rí àwọn ọmọ àwọn á máa wà àwọn ọmọ àwọn lọ́dọ̀ ẹ̀. Ìwọ wá ní pé ìwọ fẹ́ relocate, o fẹ́ lọ sí Amẹ́ríkà. Ó ti dá ń gbà yẹn. Tó bá jẹ́ kábíyèsí lọ́kọ ẹ, a máa mọ̀ ń gbà yẹn. Bóyá o máa lọ sí Amẹ́ríkà, bó ní lọ sí Amẹ́ríkà. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ ni o. Wọ́n láǹtí wa fashion ló ń fẹ́ relocate lọ sí Amẹ́ríkà o. Wípé nǹkan tó mú kábíyèsí fi lóhùn ò lè wọnú palace yẹn, ò better kó máa lọ gbé Amẹ́ríkà. Bá ṣe gbọ́ la ní ká mú wá fún yín. A dúpẹ́ lórí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ channel yìí. Bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share, ten comment. Ọlọ́run Elédùmarè á bá mi gbé wọn yín sókè o. Ní agbára Ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. Please don't forget kẹ́ fún fídíò yìí ní thumbs up o. God bless you all.